أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم لا تسلط علينا الشيطان عدوا من أعدائك يرانا هو وقبيله من حيث لا نراه. اللهم باعده منا كما باعدته من جنتك، وقنطه منا كما قنطته من رحمتك، وأيسه منا كما أيسته من روحك، إنك أنت أرحم الراحمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله، سبحان الله والحمد لله، ولا إله إلا الله والله أكبر، ولا حول ولا قوة إلا بالله، عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله، وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله، الله محمد أفضل رسل الله، صلاة الله سلام الله عليه وسائر أهل الله. لا إله إلا الله، الله محمد أفضل رسل الله، صلاة الله سلام الله عليه وسائر أهل الله. القرآن كلام الله، ذا الفرقان كتاب الله، فيه معان هدي الله، منه بيان لشرع الله. لا إله إلا الله، الله محمد أفضل رسل الله، صلاة الله سلام الله عليه وسائر أهل الله. في نصائح رشد الله، لهدي الخلق بسعد الله، أجل مفاتيح اسم الله، به يتجلى ذكر الله. لا إله إلا الله، الله محمد أفضل رسل الله، صلاة الله سلام الله عليه وسائر أهل الله. وكل أوامره لله، كل محارمه بالله، من كان يتلو ذكر الله يفيض القلب بنور الله. لا إله إلا الله، الله محمد أفضل رسل الله، صلاة الله سلام الله عليه وسائر أهل الله. ليس كنفر قول الله، لا هو شعر فيض الله، لقد حواه رسول الله، ذلك من
جبريل لله الله لا إله إلا الله الله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. A kí Ọlọ́run الله ọba tí ó tún ṣọ́ wa di òní الحمد لله. láti pé ká pàdé ara wa nínú ìmọ́lẹ̀ Ọlọ́run. Ó ṣọ́ wa, ó fún wa lálàáfíà, ó ṣọ́ wa, ó fún wa ń jíjẹ mímu, ó tọ́jú wa. À ń dúpẹ́ fún wípé kò yọ wá lẹ́yìn Ànábì Muhammad. Bó ṣe léwu kọ́ mọ́ à ń rí bùkátà wa ṣe, àdúpẹ́ o. الحمد Bó لله. ṣe léwu kọ́ mọ́ à ń rọ́wọ́ mú bẹnu, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. الحمد Kódà لله. bí ó tí tó ń tà ń fẹ́, à ń bẹ lọ́hùn wípé àlékún ọlá rẹ̀ àti àlékún ọlá rẹ̀ kó ṣe é fún wa. آمين. Kó wá ṣe é fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Kó bá wa kẹ́, kó bá wa gẹ̀ àti آمين. gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ. آمين. Kó bá wa ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn ẹni rere tí wọ́n ti lọ. آمين. Gbogbo àwọn tá a máa ń ṣàdúrà fún nínú àwọn òbí, nínú àwọn àfáà wa, káàánú Ọlọ́run ọba dodo wọn. آمين. Ọ̀rọ̀ Ọlọ́run èyí tá a ṣì dé níjẹ̀ẹ́jọ́ Suratul Kahf, èrí tẹ̀síwájú rẹ̀ náà láwà. A sinmi níbi àyà ẹlẹ́ẹ̀kẹjọ, ibi tọ́lọ́run ti ní wa inna laja'iluna ma 'alayha sa'idan juruza. Ìtẹ̀síwájú rẹ̀ ń pé أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. Ọlọ́run fẹ́ pa ìtàn àwọn Ashabul Kahf, àwọn tá a fi orúkọ wọn sọ orí súrà yìí, àwọn ìjọ Ashabul Kahf. Nígbà tó sì jẹ́ sí pé sábàbí tí wọ́n ló bí Suratul Kahf, òun náà ni ìbéèrè tí àwọn olóòṣà, àwọn ẹlẹ́bọ Mákà tí wọ́n mú wá bá Ànábì Muhammadu. صلى الله عليه وسلم. Wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé ká tó lè gbà ọ́ lódodo ń pa Ànábì Ọlọ́run ọba ní ọ́, ká sì tó lè jẹ́rìí sí wípé iṣẹ́ tó gbé wá fún wa yìí àtọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá, Ọlọ́run ló rán iṣẹ́. Àfi kó bá wa dáhùn àwọn ìbéèrè wọ̀nyí. Àwọn ará Mákà ò sì kẹ́kọ̀ọ́, wọn ka ìwé ń pé wọ́n á jẹ́ mọ̀wémọ̀wé tọ́mọ̀ nípa àwọn ìwé tó ti ṣáájú. Kò sáwọn philosophers nínú wọn, kò sáwọn historians nínú wọn, tàá fi pé bóyá àwọn wọn gbọ́n débẹ̀. Wọ́n lọ gba ìbéèrè ní wá látọ̀dọ̀ àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ kàwé ṣáájú. Ó wà nínú hadith tí wọ́n gbà wá fún wa wípé àwọn ìbéèrè yẹn wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn Júù, àwọn Yehud. Ìyẹn ló gbajúmọ̀ jù, lọ́dẹ̀ lálàáfíà jù. A máa tún rí nínú àwọn ẹgbàá wa hadith tó tún sọ fún wa pé ọ̀dọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi ni wọ́n sì gba àwọn ìbéèrè ní wá. Ẹnu òkò síbo ni ìbéèrè ti wá, àmọ́ ẹnu kò sí pé ará Mákà wọn gbọ́n débi kán lò dá inú rò débi kí wọ́n mọ àwọn ìbéèrè tán béèrè. Wọ́n lọ dá wa láti ibi kan ni. Àwọn kan ni wọ́n dá wa látọ̀dọ̀ Júù, àwọn kan ni wọ́n dá wa látọ̀dọ̀ àwọn Christian. Kí làwọn ìbéèrè ọ̀hún? Wọ́n béèrè lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ká tó lè gbà ọ́ gbọ́ lójúṣe Ọlọ́run ọba òdodo, òun ní láti sọ ìtàn àwọn arákùnrin kan tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n sì wà nínú kòtò. Wọ́n sùn lọ síbẹ̀, wọ́n ṣàìmọye ọdún kó tó wá di k'Ọlọ́run tún wọn gbé dìde. Wọ́n béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam. Wọ́n lẹ́lẹ́kejì béèrè, òun ni arákùnrin kan t'Ọlọ́run dá lọ́lá, Dhul-Qarnayn. Ọlọ́run dá lọ́lá, ó jọba, ó wá ṣọlá tẹ́nìkan ò ṣerú ẹ̀ rí, òun ní káàkiri ayé. Ìtàn rẹ̀ fún wa ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, òun wá ní pé nǹkankan ní ń bẹ lára wa tá a fi ń já láàyè, tá a fi yàtọ̀ sókù. Tá bá wá ara ọmọ ènìyàn, ẹ̀yà ara wa kò ní nǹkankan tí
ó fi yàtọ̀ sí ti òkú tó ṣẹ̀ṣẹ̀ kú tó wà ńlẹ̀ńlẹ̀ gbogbo ohun tí ń pé sára alààyè náà ló wà lára òkú kódà ara òkú míì pé ju ara alààyè lọ kí ló pẹ̀dé lára òkú tí ò fi já láàyè mọ́ kí ní ń bẹ lára àwa alààyè tá a fi ń jẹ kí ní ń jẹ̀mí níbo lẹ̀mí wà nínú àgọ́ ara níbo ní tí ń bọ̀ wá níbo lẹ̀mí ń parí ìrìn àjò ẹ̀ sí kí ni pàtó ẹ̀ ọ̀dọ̀ ta ní tí ń bọ̀ wá kí làṣírí ẹ̀ bẹ́ẹ̀ ṣe béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam. Ànábì wá dá ìjọ fún wọn pé ẹ padà wá ìdáhùn rẹ̀ ó ti délẹ̀ ṣé kò ní sọ̀rọ̀ fẹnu ìgbà tí ọ̀lọ́ dáhùn ẹ̀kọ́ yìí kọ́ níbì kan kì í ṣe pé ó ṣe Christianity rí àbọ̀ wá tẹ̀lé alàgbà àjọ kan rí lọ́dọ̀ rẹ̀ ní tí wọ́n á mú gbogbo mọ̀ wá kì í ṣe bẹ́ẹ̀ kọ̀tẹ́ láwọn Júù rí gbogbo ẹ̀ ń wá fún un látọ̀dọ̀ Ọlọ́run ọba ni Mọ́kà yìí náà ló gbé dàgbà tí gbogbo yín náà mọ̀ Mọ́kà tí gbogbo yín yòókù jọ gbé yìí náà lòun náà gbé ẹ̀ẹ̀jọ kí ń kọ́ ẹ̀ẹ̀jọ kí ń kà á náà ni so kò ní ìdáhùn rẹ̀ lọ́dọ̀ àfi tọ́lọ́run bá fi ránṣẹ́ sí ọ wá ní ẹ padà wá pẹ̀lú ìfọkànbalẹ̀ pé gbẹ̀mí ọmọ ọlọ́mọ yóò fi rán Jìbìrìlù sí mi ìmọ̀ dáhùn ẹ̀ láìpẹ́ yìí ṣé tí n bá ti dá yín lóhùn ṣẹ́ gbà sílámù ṣẹ́ gbà ìpọ́lọ̀ lọ́rán mi iṣẹ́ tòótọ́ wọn làwọn ọgbà Ànábì wa dájọ́ fún wọn ìjọ tí wọ́n dá pé èsì ò tí ì délẹ̀ ó tún dájọ́ fún wọn kò sésì ńlẹ̀ ọ á ń dìtìjú ń dàbùkù ní Mọ́kà pé ẹ̀rọ rẹ̀ yín tó pé rẹ̀ lánàbí Ọlọ́run àṣírí rẹ̀ ti tú àwọn Júù àbáwọn Kìrìsìtẹ́nì wọ́n ti fún wa níbèrè tá a fi kàn lẹ́yìn ẹ̀rí pé kọ̀mọ̀ dáwọn ẹ̀ inú wọn ń dùn bẹ́ẹ̀ inú Ànábì ń bàjẹ́ sallallahu alaihi wasallam kó tó wá di pé Ọlọ́run fi dáhùn sáwọn béèrè mẹ́tẹ̀ẹ̀ta ránṣẹ́ èyí kan wá pẹ̀lú Suratul Isra àti sọ ọ̀rọ̀ yìí náà níwọ̀n bá ń gbà tá à ń ṣe tafsiru Suratul Isra ọ̀rọ̀ nípa ẹ̀mí àwọn ìdáhùn yòókù wá wá nínú Suratul Kahf àwọn Ashabul Kahfi àwọn ìjọ tí wọ́n wà nínú kòtò tí wọ́n sùn bẹ̀ fáìmọye ọdún kòtò òun àti ìṣẹ̀lẹ̀ nínú kòtò la fi wá porí Suratul Kahfi la fi sọ ní chapter tí ń sọ̀rọ̀ nípa kòtò àtàwọn èèyàn tó lò sínú kòtò níbẹ̀ nìtàn wọn wà Ànábì sallallahu alaihi wasallam wá rí tàn náà pa àmọ́ nígbà tó pàtàn náà sára Mọ́kà àti torí ẹ̀gbẹ́ lọ́nà Ọlọ́run fi ní àmà hasibta anna ashabal kahfi war-raqimi kanu min ayatina ajaba. Am hasibta anna ashabal kahfi war-raqimi kanu min ayatina ajaba. Tí nǹkan kan bá tiẹ̀ máa yọ mí ènìyàn lẹ́nu só yẹ kó jẹ́ ìtàn àwọn ashabul kahfi ló yẹ kó yà yín lẹ́nu tó bẹ́ẹ̀. Ìṣẹ̀dá tọ́lọ́run dọ́mi ènìyàn gan ó mú ìyàlẹ́nu wá ju ìtàn tẹ́ ń béèrè yìí lọ kí ni bẹ́ẹ̀ nínú táwọn Ọlọ́run lè ṣe ó kéré pọ̀ amhasibuta ṣe máa wá ṣe bí. Anna ashabal kahfi war-raqim. ọ̀rọ̀ àwọn ashabul kahfi ọ̀rọ̀ àwọn èèyàn tó lò sínú kòtò war-raqimi àti rọ̀kímù wọn tá ń bọ̀ wá sọ̀tún ẹ̀ kánú. Min ayatina ajaba. Táwọn yẹn lọ́wọ́ á níyàlẹ́nu jùlọ nínú àwọn àmì Ọlọ́run ọba ni. Bá a ṣe ṣẹ̀dá sánmọ̀ ó níyàlẹ́nu nínú ju ọ̀rọ̀ àwọn ashabul kahfi lọ. Bá a ṣe dá ilẹ̀ kódà tẹ́ ẹ bá wo kókó tí ń jáde nínú ilẹ̀ tẹ́ ń jẹun. Ìyàlẹ́nu bẹ́ẹ̀ ju ti àwọn ìbéèrè tẹ́ ń béèrè yìí lọ. Èèyàn sùn kò jí bọ̀rọ̀ ní tó lé ní 300 years. Àwa jí wọn lẹ́yìn ìgbà wọn. Yíyún ṣe wá lè fọ́lọ́run láti ṣe. Ṣé yíyún wá jẹ́ ìyàlẹ́nu nínú àwọn àmì Ọlọ́run ọba ni? Ashabul kahfi. Àwọn wo ni wọ́n jiyàn sí eye òǹkà wọn wọ́n jiyàn sí ìlú wo ni wọ́n gbé wọ́n jiyàn sí bó lọ̀rọ̀ wọn ṣe jẹ gan kí ni pàtó sítórì wọn nítorí pé ìròyìn òkèèrè tí ọba ti lé yóò dín ìròyìn wọn ìtàn wọn àjogúnbàtàn ni àtẹnudẹ́nu ìtàn èmi sọ fún ọ ìwọ náà sọ fẹ́ nìkan bí mo ṣe sọ ọ́ nítorí kó lè gbádùn ẹ̀ kó lè yé ọ ó ṣeé ṣe kó pọ̀ ju bó ṣe ṣẹlẹ̀ lọ ó ṣeé ṣe kó mọ̀ tó bóyá nígbà tí n pìtàn yẹn fún ọ kò sí táìmù tó nǹkan yóò fà kó máa lé kó máa dín àmọ́ àwọn ẹ̀kọ́ àti ìmọ̀ tó wà ń bẹ ńlọ́lọ́run highlight jáde fáwa mùsùlùmí
ìpè kókó inú ìwé ìròyìn tó ṣẹlẹ̀ lérí àwọn ashabul kaf Headline. tí wọ́n lọ ní kòtò kókó bẹ̀rẹ̀ ẹ wá gbọ́ àmọ́ o kọ́ mọ̀ jẹ́ ìyàlẹ́nu fún yín wà rakim àwọn ashabul kaf àti rakim wọn táwọn kan tú sí ìlú tí wọ́n gbé ààyè tí àpáta ń wà ní jẹ́ rakim kíkí wá ní ìyàlẹ́nu bẹ̀ àwọn kan sì ní wà rakimi كانوا من آياتنا عجبا. Ar-Rakim wọ́n ní ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ tàwọn ìwé tá a máa kọ nǹkan sí ìwé tá a máa kọ nǹkan sí nítorí kitabun marqum ibi tá a bá nǹkan kíkọ náà ń pè ní raqmu so Ar-Rakim níbi a kọ nǹkan sí fàáìlù tí ń túmọ̀ maf'ul Akramakumullah. ìwé tí wọ́n kọ tán wọn sí táwọn Ashabul Kahfi gẹ́gẹ́ fúnra wọn ní historian ni wọ́n kọ nǹkan ni wọ́n ìwé tí wọ́n kọ nǹkan sí tán mú dání pẹ̀lú wọn àtàwọn náà sáwọn èèyàn ló yẹ kó máa yà àwọn èèyàn lẹ́nu wípé wọ́n jẹ́jọ́jú nínú àmì Ọlọ́run ọba ni àwọn kan nítumọ̀ rẹ̀ kọ́ nínú táwọn yẹn jiyàn jù sí nínú Al-Qur'an wọ́ọ̀dù Rakim jẹ́ kan lọ àwọn àfa ìtumọ̀ tán fún ó lé ní 20 ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn kan ní Rakim ó kọ àpáta tí wọ́n wà nínú ẹ̀wọ̀n àwọn kan ní Rakim ajá tán mú dání ní jẹ́ bẹ́ẹ̀ àwọn kan ní Rakim ibi tí wọ́n list ó kọ wọn sí ní jẹ́ bẹ́ẹ̀ àwọn kan ní Rakim Ọlọ́run ló mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kan ní Rakim ìtàn míì tún ní fáwọn kan náà táwọn náà gbénú kòtò táwọn tún yàtọ̀ sí Ashabul Kahfi títàn tí wọ́n náà tún jọ táwọn Ashabul Kahfi ń pé àpapọ̀ wọn lọ́lọ́run wá ní àmọ́ àsìta anna Ashabul Kahfi ó fẹ́ wí. والرقيم كانوا من آياتنا عجبا. ṣé ìtẹ́ ń fọkàn sí ni pé àwọn Ashabul Kahfi àtàwọn Rakim àwọn míì tún wà ṣe Ashabul Kahfi lẹ́gbọ́ tí Rakim náà tún wà táwọn náà gbénú kòtò kí ni ìyàlẹ́nu tí ń bẹ ńbẹ̀ nínú àwọn àmì Ọlọ́run ọba tá a ti dánwò rí ó kéré nínú iṣẹ́ tá a ti ṣe rí. wọ́n ní Ibn Abbas bá débi kan sàábì ànábì òun padà sọ pé ẹ wò ó nǹkan mẹ́rin nǹkan bẹ tó tojú sí nínú Kùránì Ọlọ́run nìkan ló yé kò yé òun ó ní kí ni ìtumọ̀ Rakim ó jẹ́ nǹkan kan tí ò yé òun nínú ọ̀rọ̀ Ọlọ́run ó tún dákọ̀ àwọn nǹkan kan náà tí àpapọ̀ dúdú ẹ̀ ń jẹ́ mẹ́rin ìrántí mọ́ tí Abdullahi ọmọ Abbas ní nǹkan mẹ́rin yìí èmi ọmọ túnmọ̀ ẹ̀ kí n jẹ́wọ́ nínú Al-Qur'an wọ́n fà á sọ́tún wọ́n fà á sósì pé kí ni ìtumọ̀ Rakim Ọlọ́run ní ẹ má jẹ́ ó jẹ́ ìyàlẹ́nu fún yín mọ́ ọ̀rọ̀ àwọn Ashabul Kahfi àtọ̀rọ̀ Rakim pàtàkì tó ṣẹlẹ̀ ńbẹ̀ ní pé idha awal fitiyatu ilal kahf فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. Summary story àwọn Ashabul Kahf ó ṣẹlẹ̀ wípé awal fitiyatu ilal kahf àwọn ọ̀dọ́mọdé ni wọ́n àwọn ọ̀dọ́ wọ́n wá sádi Ọlọ́run ọba wọ́n sá kúrò nínú ìlú wọn wọ́n sá sínú kòtò tẹ́ ń béèrè yẹn ibẹ̀ wọ́n sá sí. فقالوا tí wọ́n ń sọ ńjọ́ náà ní wípé ربنا آتنا من لدنك رحمة. Ọlọ́run ọba wa o ọba tó ṣẹ̀dá wa tí ń ṣèjẹ̀mú wa آتنا من لدنك كرامة. ó sì ṣàánú wa fìkẹ́ rẹ̀ ránṣẹ́ sí wa ọ̀rọ̀ tí wọ́n sọ àdúrà tán ṣe nígbà tán wọnú kòtò. وهيئ لنا من أمرنا رشدا. hayyi lana min amrina rashada Ọlọ́run ọ̀rọ̀ wa dọwọ́ rẹ o sọ̀rọ̀ wa nírọ̀rùn gbogbo lílọ bíbọ̀ wa yìí sísádìọ́ tá a sádìọ́ yìí jọ kángun síbi ìmọ̀ ṣe jọ kángun síbi ìmọ̀nà Ọlọ́run má jẹ́ á ṣìṣe Ọlọ́run má jẹ́ á ṣe ẹsẹ̀ gbé àdúrà tán ṣe ń jọ́ náà nìyẹn kí ló bí àdúrà òun ni wípé ìtàn wọn bó ṣe bẹ̀rẹ̀ nígbà tọ́lọ̀ ní innahum fityatun آمنوا بربهم. ń bọ̀ wá aṣọ eléyìí hàn أكرمكم الله. awal fitiyatu ló إلى الكهف. àwọn ọ̀dọ́mọdé الفتية. ọ̀dọ́mọdé ni wọ́n ẹni tí lárúbá ń pè ní fata òun lẹni tí ń bẹ ní ọ̀dọ́ tó sangun
láti ó bá ti wọkú bá tí èjì ń kó ti bàlágà lọ bẹ́ẹ̀ tí ń bá ń wọ 30 wọn ní fàtà ó wà ní fùtúwà àsìkò ìgbà tí eégún máa ń le tí yẹn máa ń fẹ́ ṣeré ọmọdé láti gbà wọn làwọn ti mọ Ọlọ́run wọ́n fi kékeré mọ Ọlọ́run nígbà táwọn ìjọ wọn ń ṣẹbọ nígbà táwọn ìjọ wọn ń ṣòòṣà nígbà táwọn ìjọ wọn mọ Ọlọ́run wọ́n gbé láàrin àwọn olóòṣà kódà àwọn bàbá tó bí wọn wọ́n ní olówó ni wọ́n ìgbàjúmọ̀ ni wọ́n olóyè ọba ìlú ni wọ́n àwọn ọ̀dọ́mọdé yìí ó sì mara wọn ti tẹ́lẹ̀ níbì kan ní mímọ̀ wípé jájọ ṣẹ̀sìn gbogbo wọn náà jọ ń tẹ̀lé àwọn bàbá wọn lọ sí òòṣà ni wọ́n mara wọn lólùgbàgbọ́ àmọ́ wọ́n ń dánú rò ìkíní ń dánú rò ìkejì ń dánú rò kálukú ń rò ìpè sóòṣà ló yẹ ká mọ̀ sí sá bó ní tá ń tẹ̀lé àwọn bàbá wa lọ sí yìí bó ló ṣe bá làákàyè wọn ní tán ń pè lọ́dọ̀ àsìkò erí pípé ni ẹni bá gọ̀ lásìkò ọ̀dọ́ rẹ̀ torí tásìkò ọ̀dọ́ yẹn bá kọjá tí ó bá gbọ́n àti lè gbọ́n mọ́ rẹ̀ ọ̀dọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run bá fẹ́ gbọ́n lókù níwọ́ ọ̀dọ́ àsìkò ìjọ́dọ̀ rẹ̀ fi invest lérí tí ó ṣe làákàyè rẹ̀ láǹfààní tí ó ṣe làákàyè rẹ̀ láǹfààní torí tó mọ̀ fi ṣayé lọ́rùn tíyàn bá ti dàgbà tó bá ti ń dògbó tí ń bábọ̀ láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ kò ní fẹ́ yí padà mọ́ kò tiẹ̀ ní rọ̀ Ọlọ́run láti yí padà bó bá fẹ́ yí padà man shabba ala shay'in shaba alayhi man shabba ala shay'in mata alayhi ẹni bá ti dàgbà dògbó lérí nǹkan àfàìmọ̀ kọ́mọ̀ kú lórí ẹ̀ tọ́lọ́ bá fẹ́ ṣàánú ẹ̀ lókù ẹ̀yin ò rí wípé tá a bá ń sọ̀rọ̀ ìgbàgbọ́ nínú Ọlọ́run ọ̀dọ́mọdé ni ó tètè listen torí àsìkò reasoning ló wà nítorí pé sáyẹ́ǹsì rẹ̀ ń ṣiṣẹ́ dáadáa lọ́wọ́ àgbà sáyẹ́ǹsì rẹ̀ ò ní ṣiṣẹ́ mọ́ ìrírí ayé lókù tí ọmọ fi jọ́ọ̀jì gbẹgbẹnu dákẹ́ èèyàn máa yín mọ̀ jẹ́ sí wọ̀nyí sẹ́yìn máa ń tán pè láyé ni òun náà ṣe bóun mọ̀ bẹ̀t version mi lọ́mọ̀ nípa ayé ọ̀pọ̀lọpọ̀ lòun fi mọ tiẹ̀ ìrírí ni mo gbọ́ ni pé ìtàn táwọn àgbàlagbà táwa náà bá pa fún wa làwọn arúgbó àgbàlagbà fi mọ́ nígbàgbọ́ nínú superstition jù àjàntí èlé tẹ́ ẹ bá mú wá àwọn arúgbó ní ọ̀kọ̀ọ̀kọ̀ subscribe sí ọ̀dọ́ ọmọ question yẹn éèjì rẹ̀ lọ́fà yọ ọmọ question yẹn kí ẹ dúná àbẹ̀tí tẹ́ sọ yẹn ọ̀bá làákà ìmọ̀ bó ló ṣe make sense bó ló ṣe wá ṣẹlẹ̀ àgbàlagbà ti juwọ́ lẹ̀ ń tiẹ̀ gbẹ́ yẹn ọmọdé yẹn dénú tẹ́ máa pe nǹkan nírọ́ ẹ̀mọ ogun ẹ̀ ń pe lẹ́fọ̀ọ́ yọ ọmọ ara àwọn ọmọdé bíi àgọ̀ àwọn àgbàlagbà náà àwọn ọmọdé náà wọn wà àgbàlagbà generation wọn ti kọjá àwọn àdá kan mọ́ ayé ti kúrò ní rodo tẹ́ sọ bàbá perspective wọn máa yàtọ̀ ló fi jẹ́ pé nígbà tí Islam dé àwọn ọ̀dọ́ ló kọ́kọ́ gba Islam àwọn tó pọ̀ jù tó gba Islam Ànábì tọ́lọ́run rán náà sallallahu alaihi wasallam ń bẹ lọ́dọ̀ ń bẹ 40 láàrín níṣẹ́ éèjì ìjọdọ̀ ni àwọn Abubakar Ali gbogbo àwọn tó kọ́kọ́ gba Islam ọ̀dọ́ ni gbogbo wọn àwọn àgbààgbà kọ̀ọ̀kan nígbà ọ̀pọ̀lọpọ̀ àgbààgbà tó wà Mọ́kà wọ́n la gidi tán fi lọ bọ́lọ̀ torí tó bá di kàráǹgídà àgbàlagbà ó padà túrò pé ṣé kí n wá fi ẹ̀sìn àwọn bàbá mi lẹ̀ báwọn bàbá wa ti ń ṣe é nìyí kò ní fẹ́ yí báwọn bàbá wa ọ̀dọ́ yára yí nǹkan padà nígbà ṣé ibi táyé ń lọ nísìnyí ẹ yí padà ẹ jáde ibi táyé ń gbà àgbàlagbà ó ṣá wà conservative lórí ìpìlẹ̀ tó bá yẹn pé ẹ̀dá máa ṣe bá ti bá wọn bàbá wa bá ti bá wọn bàbá wa bá ti bá wọn bàbá kò nítorí yìí mi yí padà wọ́n bá ń sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ nísìnyí àti gbogbo àwọn àṣà ẹbọ ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ máa gbé lárugẹ wọn rí i pé àwọn àgbàlagbà lọ́pọ̀ jù bẹ́ẹ̀ ọ̀dọ́ tẹ bá ń bẹ̀ kiri rò pé bóyá kọ̀ lọ léèwé yanjú bí nǹkan jẹ́ drop out níléèwé àbí kọ́ ẹ́ pé kò rí kẹsì kan personal life ẹ náà rí àìpé orí lọ títí pé nínú life rẹ̀ tó nígbà tí orí kẹsì kan náà ló fi dá sí ìṣẹ̀ṣe làgbà ibi ayé bá ń lọ ọ̀làjú tuntun pé kí ní ìṣẹ̀lẹ̀ ẹjá question ní tá a bá ọ̀dọ́ lọ́lọ́mọ fi kẹ́ ìyẹn ló ṣe fáwọn Ashabul Kahf ọ̀dọ́ ni wọ́n fìtì yàtọ̀ wọ́n wá ń question nínú mind wọn nítorí báwọn bàbá wọn tán ṣe ń pè òòṣà kí ní táwọn worship yóò lè sọ̀rọ̀ òòṣà tán sì náà ń sìn nílùú náà nígbà náà wọ́n ní òòṣà wọn tán káwọn tán máa ń sin òòṣà yẹn náà kì í kàn ṣe pé wọ́n kàn máa gbé igi kan kalẹ̀ ń kẹjá máa forí balẹ̀ fún igi
ó ní ìgbàgbọ́ tọrọ mọ́ igi gẹ́gẹ́ kọ́ ni wọ́n máa gbàgbọ́ pé àwọn forí balẹ̀ fún kì í ṣe ìtàn gbé síwájú ní ẹ̀mí rọ̀ mọ́ ẹ̀mí kan ni ó súnmọ́ kó jẹ́ sí pé wọ́n ń pè lára kinní hùn wọ́n kàn gbé bọ́dì kan kalẹ̀ kọ́ represent ẹ̀mí hùn ẹ̀mí táwọn ń pè. ìràwọ̀ ni wọ́n ń sìn ẹ̀mí tí wọ́n sì gbà pé ń darí ìràwọ̀ òun ni wọ́n gbà pé àwọn gbé wá sórí ilẹ̀ representative rẹ̀ lórí ilẹ̀ làwọn òòṣà táwọn ń forí balẹ̀ fún bí wọ́n ṣe máa jọ́sìn fún wọn gbà náà nù. àwọn ọ̀dọ́ yẹn wọn mọ́ra wọn ti tẹ́lẹ̀ pé olùgbàgbọ́ làwọn olóòṣà náà ní kálukú ń fojú ara wọn wo ara wọn. wọn á ló dijọ́ kan tí wọ́n ń sọdún òòṣà wọn ẹni ìkànnù wọn nígbà tí ọ̀tẹ̀ lọ́rùn mọ́ lọ́ba takété sọ́nà ibì kan nìkan náà nínú wọn lòun náà bá tún yìn wá sọ́nà ibẹ̀ àkíní wọn ń ṣe ń bí ọ̀bùlọ́wọ̀ báwọn ṣe kíní festival tó ń ṣe wọ́n ni ń wá nájú ń bí ni ìgbà tí ò lè finú tán kò tí ì lè sọ bí ṣe ń lọ fún un kọ́ máa lọ tú àṣírí wọn. kọ́ máa tú àṣírí ọba tó sì jẹ́ nígbà náà wọn ló burú wọ́n ń pè ní Dakius àwọn kan ń pè ní Dakianos oríṣiríṣi àròyé ló wá lérí ìlú wo ni ṣọba àwọn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀la láàfíà à ń bọ̀ wá sọ̀rọ̀ lérí ẹ̀ àmọ́ summary story òní ọba yẹn burú ọba yẹn ẹni tí ọba bá ṣẹ̀sìn tí ń bá ń ṣe nínú ìlú pípa ni àmọ́ àwọn ọmọ tí ọ̀rọ̀ ṣẹ̀ sí lọ́wọ́ yìí àwọn ọmọ àwọn olóyè ni tí ọ̀rọ̀ ọ̀run àti sáré ní ẹ lọ pa wọ́n so àwọn ọmọ yẹn wá mú un pamọ́ wọn fẹ́ jí ọbọ síta wípé àwọn ọba àwọn bàbá àwọn ṣẹ̀sìn wọn mọ́ wọ́n wá ń pàdé ara wọn lẹ́yìn ìlú kí ló gbé ọ wá bí wọn kàn ní wá ṣe fàájì ń bí ni ara ń fu wọn síra wọn kò ṣe é ṣe pé bẹ́ẹ̀ mi ti ń rò lẹ́ni yìí náà rò wọn jẹ́wọ́ fúnra wọn ìgbà tí ó yá nìkan nu wọn lòun kọ́kọ́ sọ tiẹ̀ jáde ẹni èmi ò ní purọ́ tàn yín tó gbé mi wá bí ni pé n tá à ń ṣe nínú ìlú wọn tèmi lọ́rùn ẹ̀yin náà wò ó kọ́pá làákà ìmọ̀ òòṣà tọ́lọ̀ ń ṣẹ̀dá là ń sìn ọba tó ṣẹ̀dá wọn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ń bó la fòun sí ẹ̀ ṣe jẹ́ àpè yìí directly sóní tá a bá sìn wọn lóhun nìkan kò ní í dá wa lóhun ní tèmi ronú o ẹnìkan ní gbémi náà ti ń ronú ìjẹta náà ni tó gbémi náà wá bínú wọn á padà rí i pé àjọra wa bákan náà là á ṣe jọ ń rò wọn á sọ̀rọ̀ àwọn ẹdẹyọ kan ibi wọn tí wọn ń ṣe ní kùrùkẹrẹ tán ń ṣe ní bòńkẹ́lẹ́ àṣírí wọn tú sọ́dọ̀ ọba information wọn ní jáde dọ́dọ̀ ọba lò àwọn kan ti fẹ̀sìn tuntun kan lọ́lẹ̀ ńlẹ̀ yìí o wọn bá wa sòsà yìí mọ́ o kódà àwọn ọmọ èèyàn ńlá ni wọn àwọn ọmọ olóyè rẹ ni wọn ẹ lọ pa àwọn bàbá wọn wá ẹgbẹ́ àwọn ọmọ yín àánú òrójú tù wọn ẹ lọ pa àwọn ọmọ náà wá gbà wọn kó àwọn ọmọdé ẹ̀sìn wo lẹ́yìn tún dálẹ̀ ọba wo lẹ́yìn tún sìn tó yàtọ̀ sí àwọn òòṣà tiwa yìí wọ́n ní ọba tó dá sánmà àtìlẹ̀ ni Rabbuna Rabbus samawati wal ard ọba tó dá sánmà àtìlẹ̀ làwọn sìn ọba wo ló dá sánmà àtìlẹ̀ tó lágbára tó ṣàyí ni wọ́n lọ́ba ní ẹ̀yin bàbá ẹ kìlọ̀ fún wọn ọmọdé ń ṣe wọ́n àmọ́ ilé ìgbà kẹ́nìkan ó fi ọwọ́ pa ojú dà mí ẹ bá wọn sọ̀rọ̀ dáadáa mo ní àjò kan wájú tí mo fẹ́ rìn tí ń bá fi padà dé yìí tuntun wọn bí ọmọ tó bá lóun sin ọba kan tó yàtọ̀ sí tí à ń sìn lẹ̀ yìí yẹn pa ni kí kálukú ọbọ máa sọ̀rọ̀ á nígbà tí wọ́n lọ́ba jáde nínú ìlú tó ṣe ní àjò kó tó wọlé padà ń làwọn ọmọ yẹn wọ́n bá ara wọn sọ̀rọ̀ ẹ̀jẹ̀ asá kúrò ní ìlú tọ́ba yìí bá padà dé àmọ́ tó lè fi wá dá lára ẹ̀jẹ̀ asá lọ náà fi sá jáde. idha wal fityatu ila al-kahfi. mo ń bọ̀ á kà bó ṣe wà nínú Al-Qur'an akramakumullah àti bọ́lọ̀ ṣe tú bọ́lọ̀ ṣe sọ ìtàn náà àmọ́ bó ṣe wà nínú àkọọ́lẹ̀ àwọn àfóhùn tafsiri àwọn àfóhùn nítàn káàkiri ọ̀nà tí ọ̀jọ́ra wọn ni èyí tó gbajúmọ̀ jù ń bẹ̀ náà ni èyí tá à ń sọ yìí. akramakumullah náà fi jáde nínú ìlú náà fi sá lọ sínú àpáta tán sá sí wọ́n wá ń lọ lọ́nà ìkan lájá nù wọn lájá rẹ̀ ní jẹ́ Warraqib wọ́n ń lọ lọ́nà wọ́n mú ìwé dání ìwé yẹn ni wọ́n dọkumẹ́ǹtì ìgbàgbọ́ wọn sí pé ìgbàgbọ́ wa gangan rèé o wọ́n ní ìwé tán kọ ìgbàgbọ́ wọn sí ní jẹ́ Raqib wọ́n ń lọ lọ́nà wọ́n kọ ọkọ̀ ara wọn síbẹ̀ wọ́n sì kọ history tó gbé àwọn jáde síbẹ̀ wọ́n ní ìwé tán kọ sí ní jẹ́ Warraqib
wọ́n ní ó kọ àpáta tán dúró sí ní jẹ́ Ar-Raqim. ìṣẹ̀lẹ̀ míì tóun náà jọrú ẹ̀ tó ṣẹlẹ̀ ní jẹ́ Ar-Raqim. lọ́lọ́run fi ní war-Raqim كانوا من آياتنا عجبا idha wal-fityatu ila al-kahfi. ọ̀rọ̀ ní bó ṣe ṣẹlẹ̀ ní pé wal-fityatu ila al-kahfi, àwọn ọ̀dọ́mọdé yẹn wọ́n sá di Ọlọ́run ọba, wọ́n sá wá sínú kòtò nígbà tí wọ́n ti fẹ́ pa wọ́n nínú ìlú, tí wọ́n ń dúnkokò mọ́ wọn nínú ìlú wọn. Faqalu, wọ́n wá ń sọ pé ربنا Ọlọ́run ọba wa o, آتنا من لدنك رحمة ó sì ṣàánú wa látọ̀dọ̀ rẹ, atina fún wa min ladunka látọ̀dọ̀ Ọlọ́run ọba, رحمة ìkẹ́ tí ó pọ̀ gan-an. وهيئ لنا من أمرنا رشدا wọ́n tí a ti fi lélẹ̀ fọ̀ náà lẹ̀, jíjẹ múmu wa dọwọ́ Ọlọ́run ọba, níná lílo wa ó dọwọ́ Ọlọ́run ọba, aṣọ tá a máa wọ̀, ilé tá a máa gbé àti ẹ̀mọ́ bí a fẹ́ kọjú sí, àti wípé bó lọ́wọ́ òun ò ṣe ní tẹ̀wá àti iná mi لدنك رحمة Ọlọ́run ṣàánú wa. وهيئ لنا من أمرنا رشدا Ó sì kọ́ wa mọ̀ ṣe tọ́ wa sọ́nà, jẹ́ atọ́nà wa, níbo ládájú kọ nísìnyí àmọ́ wọ́n ṣe bẹ̀ lọ́run nǹkan sọ fọlọ́run. àwọn míì wá ní rárá bí tàn yẹn ṣe ṣẹlẹ̀ kọ́hún, ìlú tán ní ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ ń fẹnu kò sí. wọ́n nílùú kan tí ń bẹ láàrin Halab ní ilẹ̀ Syria sí Antokia tó ń jẹ́ Turkey. àárín ń bẹ ní ìlú náà wà tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. wọ́n sì ní àwọn ọmọ tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí yìí, ẹ̀sìn ẹ̀yìn ikú Ànábì Ìsá alayhi salatu wassalam. ẹ máa gbọ́rọ̀ o, ẹ̀yìn ikú Ànábì Ìsá alayhi salatu wassalam. ẹ̀yìn Ànábì Ìsá ni. lẹ́yìn tá Ànábì Ìsá lọ tán, àwọn tí wọ́n ń tan ìlànà rẹ̀ ká ni wọ́n gbé Christianity wọ ìlú náà, tí ìlú náà ń bẹ ní abẹ́ ìjọba Róòmù ńgbà náà. àmọ́ ọba tó jẹ́ ńgbà náà kò fẹ́ gbọ́n tí ń jẹ́ Christianity sétí. ìgbàgbọ́ tó ní ni ìgbàgbọ́ òòṣà, ìyẹn ọba tán pè ní Dàkíánọ́sì yẹn. ìgbàgbọ́ tó ní ni ìgbàgbọ́ òòṣà, gbogbo tó sì tán ló lò lérí ìjọba rẹ̀ ju ọdún kan lọ. àmọ́ mùjẹ́ ọba ní, gbogbo ẹni tí ọba ti bá àṣòṣà rẹ̀ yọ pa, kò fẹ́ rí ọmọ lẹ́yìn Kristi sójú. ńlá wọn ìgbà náà làwọn ọmọdé yìí wá láwọn fẹ́ sin lọ́hùn lóhùn nìkan. wọ́n fà pẹ́ sí pé ìtàn yìí wọ́n wá a rí sọ́dọ̀ àwọn Kìrìsìtẹ́nì kílèmù ẹ̀ pé àwọn ọmọlẹ́yìn Kristi rere làwọn ọmọ wọn, àwọn làwọn níta wọn. rántí lẹ́ẹ̀kan pé mo ní àwọn nǹkan sọ pé nígbà tára Mọ́kà lọ gbà béèrè ń wá ọ̀dọ̀ àwọn Kìrìsìtẹ́nì wọn ti gbà ìbéèrè wá, ọwọ́ àfàkọjọra wọn. àmọ́ bí tí ò ti bá làákà ìmọ̀ ni pé ìtàn tá à ń sọ yìí ó ṣẹlẹ̀ lẹ́yìn Ànábì Ìsá alayhi salatu wassalam, ẹ lọ ṣẹlẹ̀ níbi almost 200 years lẹ́yìn Ànábì Ìsá. tó bá lọ jẹ́ pé òótọ́ ni àwọn ọmọ tá à ń sọ yìí lo in tó lé 300 years nínú kòtò, ẹ fi 300 kún 200, 500 ó ti lé 500. tó bá jẹ́ pé ó ti lé 500, àárín ìgbà náà wọ́n bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. so yóò máa jẹ́ pé àárín ìgbà táwọn ọmọ yẹn jí nínú kòtò lẹ́yìn tán ló 300 years tán tọ́lọ̀ ńlá padà gbé wọn dìde, tí ń ya dúdú yẹn lẹ́nu ké èèyàn pẹ́ láyé tó báyìí, lójú oorun lèèyàn sùn fún 300 years tí ń ya dúdú ayé lẹ́nu. ajáspa Ànábì náà wà láyé lọ́wọ́ gbà, àwọn ọmọ òun sì wà láyé lọ́wọ́ gbà tán ń béèrè information wọn lọ́wọ́ Ànábì. ajáspa wọn jí bá Ànábì Muhammadu láyé. èyí tó sì fojú hàn ní pé ìtàn yìí ti ṣẹlẹ̀ lọ́dún síwájú kó tó bí Ànábì sallallahu alaihi wasallam. ó fà kí èyí tó sọ fún wa pé ẹ̀yin Kristi ni, ó fà kí ó ní àríyànjiyàn ó gbà fúra. àwọn nǹkan wá ní náà bí tàn ń ṣe lọ́kọ́ ìlú tán sọ yìí náà ló ti ṣẹlẹ̀. àmọ́ ìkan nínú àwọn Hawariyun tó jẹ́ àwọn disciples Ànábì Ìsá alayhi salatu wassalam, lẹ́yìn tọ́lọ́run mú Ànábì Ìsá ńlẹ̀ tán, ìkan náà disciples yìí ló wá bá iṣẹ́ ìyìn rere ń pèpè sójú ọ̀nà Kristi, ojú ọ̀nà Ànábì Ìsá alayhi salatu wassalam pẹ̀lú ìmọ̀lọ́run lọ́kan, ló wá bá ìrìn àjò dé ìlú tá à ń sọ yìí.
nígbà tó wá débẹ̀ gẹ́gẹ́ bí olùpèpè tó gbọdọ̀ níṣẹ́ lọ́wọ́ tóun náà ń ṣe jẹun lọ bá bàbá kan ní hammam, bàbá náà ní ilé ìtura bí ká sọ pé spa, ilé táwọn yẹn ti máa ń lọ tọ́jú ara wọn wẹ̀ ń bẹ̀ wọ́n tún ara ṣe ń bẹ̀, hammamat, àwọn public hammam táwọn yẹn máa ń nígbà náà nù. Ó wá ní ṣé ó lè gbà mí kí n máa bọ́ ṣiṣẹ́ ni wọ́n bá a ṣiṣẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀, wọ́n sì fẹnu kò sí owó ọ̀yà tí yóò máa san fún. Àárín ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní bá bàbá ní ṣiṣẹ́, bàbá àwọn rí pé ẹni àlùbáríkà lẹ́ni yìí, ọjà wọn ń tà dáadáa níbi ìlà ìgbà tẹ́ni yìí ti dé, ó sì lámọ̀ náà olóòótọ́, àmọ́ lẹ́sìn tó yàtọ̀ tí ń sìn tó yàtọ̀ síta wọn. Ẹ̀sìn rí ọkàn mi, ṣèbí mi ti ń pawó, ó sì lóòótọ́ pẹ̀lú mi, ọba gbà ṣiṣẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀. Àárín ìgbà tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ tí bàbá tó níbẹ̀ ti yọ̀ǹda fún pé máa bá mi pàṣẹ bí, wọ́n ní ọmọ ọba ìlú ṣe fàájì wá, ó gbóbìnrin wá, aláṣẹ́wó ló gbé wá láti wá bá a ṣe fàájì ní ilé ìtura náà. Akramakumullah. Bàbá tí ọjọ́ ọmọlẹ́yìn ànábì Ìsá alayhi salatu wassalamu wọ́n ló wá sọ̀rọ̀ ọlọ́run fáwọn méjèèjì ṣe wáàsí fún wa, ẹ mọ̀ sí tẹ́ fẹ́ ṣe yóò yìn yín lọ́wọ́, ọlọ́run ó bínú nǹkan kankan. Ọmọ ọba ìlú wáàsí kó sí lọ́kàn, kò ṣe kíní ẹ̀rán, ó padà. Láàrin ìgbà náà làwọn ọ̀dọ́mọdé kan nínú ìlú, nínú àwọn tán máa ń wá gbọ́ wáàsí lẹ́nu bàbá tí ń ṣiṣẹ́ nílé ìtura yìí, ń làwọn ọmọ tọ́lọ́run pìtàn wọn yìí, làwọn ń gbọ́ wáàsí, wọ́n ń gbọ́ wáàsí ń kó sí wọn lọ́kàn. Àwọn náà bẹ̀rẹ̀ sí ní bá bàbá yẹn sin lọ́hùn lóhùn nìkan, wọ́n ṣẹbọ mọ́. Ọ̀dọ̀ bàbá yẹn ni wọ́n ti gbẹ̀sìn, wọ́n ti sin lọ́hùn, ẹ̀sìn yẹn ti fẹ́ mọ́ spread. Àwọn tó jẹ́ disciple bàbá wọn làwọn ọmọ kéékèèké tá à ń sọ yìí ọ̀dọ́. Ọmọ ọba tún wá padà lẹ́yìn ìgbà náà, ìgbà tọ́mọ ọba ò tún wá, aláṣẹ́wó yìí náà ló tún mú wá lẹ́ẹ̀kan sí láti wá ṣe fàájì ńbẹ̀. Bàbá yìí tún ṣe wáàsí fún wọn, ẹ mọ̀ sí ń tẹ́fẹ́ ṣe yìí, yóò yìn yín lọ́wọ́. Wọ́n lẹ́lẹ́ẹ̀kejì ọmọ ọba ọ̀gbọ́, àá sì ní kí ló dé gan, sẹ́yìn lẹ́sànwó ẹ̀ ni wọ́n bá wọlé, wọ́n bá sì ní káwọn ò ṣe ń táwọn ò ṣe. Níbẹ̀ ni ọlọ́jọ́ dé sí, ọmọbìnrin kú, ọmọ ọkùnrin kú, ọmọ ọba wọ́n kú sínú ilé ìtura. Nígbà tó wá di wàhálà níbo làwọn ọmọ náà kú sí wọn nílé ìtura kan ní nǹkan kankan, bàbá kan sì sí ní wọn mọ́, bàbá wọn ọ̀dá wọn lóhùn pé bàbá wọn ló súnmọ́ kó jẹ́ sí kóhùn lọ́pa wọn. Wọ́n gbé ẹjọ́ bàbá yẹn dọ́dọ̀ ọba. Níbẹ̀ lọ́ba ti mọ̀ pé bàbá òun lẹ́sìn tí ń ṣe tó yàtọ̀ sí òòṣà àtàwọn táwọn ń sìn. Akramakumullah. Àti wípé àwọn òwò ni wọ́n bá a ṣẹ̀sìn wọn wà, àwọn ọ̀dọ́mọdé kan ti ń tẹ̀lé o. Lọ́ba fi lóhùn ọ̀pá gbogbo wọn. Gbàtọ́ bá wá lérí ń kó wọn ọ̀pá gbogbo wọn ni wọ́n ń sá káàkiri, ni wọ́n fi sá lọ sínú kòtò. Àwọn ní ashabu al-kahfi. Am hasibta anna ashabal kahfi war-raqimi kanu min ayatina ajaba. Ẹgbà wáyé náà tún jẹ́ àmọ́ pé ìtàn yìí ìtàn Christianity ni. Wọ́n á nígbà tó dásìkò Muawiya radiyallahu ta'ala anhu tí ń bẹ ní Syria, sóhun sì ló ṣe gọ́vánà Syria fáìmọye ọdún. Nínú àwọn ìlú tọ́lọ̀ ń ṣí látọwọ́ rẹ̀ tí ń jagun kan lọ, wọn ní Abdullahi ọmọ Abbas náà bẹ́ẹ̀ ìjọ náà kọjá láàyè kan, wọ́n á ń sọ fún wọn pé ṣé rápàtà tẹ́ ń wò yìí, ìlú tá à ń sọ yìí, ìlú táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn fún tafsiri ń sọ, tí wọ́n ń pè bẹ̀ ní tán ló wà láàrin Halabu sí Antakia, wọ́n ń pè bẹ̀ ní Apsus, àwọn kan pronounce ẹ̀ ní Afsus. Akramakumullah. Wọ́n nígbà tí wọ́n kọjá ń bẹ̀ ni wọ́n á sọ fún Muawiya pé àpáta yẹn ni àwọn Ashabul Kahfi wà. Ṣé ìlú yìí ni tọ́lọ̀ ń pìtàn nínú Quran ń pé àwọn tí àwọn èèyàn tán sùn nínú kòtò fáìmọye ọdún, ẹjá lọ wò Abdullahi ọmọ Abbas náà wà ń bẹ̀. So wọ́n ní Muawiya ọba wọnú àpáta náà ń jọ́nà Abdullahi ọmọ Abbas ní òjò wọbẹ̀ ń pé ó ti gbàgbé ń pọ́lọ̀ ní làwítọ̀ láńtà alayhim lawallaita minhum firaran wa lamulita minhum ru'ba. Pé tó ọba rí wọn, Ọlọ́run sọ bá nẹ́bí ká tó ọba rí wọn ẹ̀rù ọba ọ, ẹni táwọn tọ́lọ́run sọ bá nẹ́bí pẹ́rù wọn ọba ọ ní wọ́n fẹ́ lọ láyà lọ fẹ́ lọ sí wọ́n débẹ̀. Ẹ̀gbà wa tan hadisi kan mú wa báwọn. Àmọ́ nígbà tó padà dé àsìkò khalifa tó ń pè ní Al-Wafiq, òun gbé àwọn èèyàn dìde ká ẹmọ́ débẹ̀ báwo
ẹjá mọ́ tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ a tún fi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba yé sí ni ó gbé yẹn dìde lọ sí ìlú náà ẹ lọ wo àpáta náà ẹ̀rá ìdájú tí ń ṣẹlẹ̀ ńbẹ̀. àmọ́ gbogbo àwọn ìtàn yìí ń jẹ́ ká mọ̀ pé àpáta tí wọ́n rí ńjọ́ náà tí wọ́n rò pé òun làpáta Ashabul Kahf ó súnmọ́ kọ́mọ́jọ òun. wọ́n ráwọn èèyàn ń bẹ tòótọ́ tí wọ́n ti kú síbẹ̀ tipẹ́tipẹ́ àmọ́ bọ́dì wọn ò change wọ́n sì rí ajá ń bẹ lẹ́nu ọ̀nà. wọ́n ní tó súnmọ́ nígbà tí wọ́n tún wádìí síwájú ni pé àwọn kan ní ń da àwọn kinní kan sára àwọn òkú yẹn kí bọ́dì wọn má bàa yí padà kọ́ má bàa jẹrà tí wọ́n fi ń preserve wọn tẹ́yìn fi ń rò pé àwọn Ashabul Kahf lẹ̀ ń rí ń bẹ̀. nke òtítọ́ tẹ̀yí ń bẹ nílùú míì wọ́n níbo ni Ibn Atiyya nínú tafsiri tiẹ̀ òun rí Landalus tí ń jẹ́ Spain lénìí òun rí ìlú kan nígbà tóun ṣe ìrìn àjò ìlú kan ń bẹ ní Garnato gangan ṣé Garanat kọ́ ni wọ́n ń pe àwọn òyìnbó pronounce Garnato ní Spain. Garnato lòun ti rí àpáta tó ń pè ní àpáta Kahf. Kí sì ní jẹ́ Kahf ní kòtò tí ń bẹ lórí òkè kòtò tó wà lórí àpáta ọjọ́ òyìnbó tí òyìnbó náà ń pè ní cave. Cave akramakumullah. Alágbára ń pè ní Kahf òyìnbó pè ní cave. Òkòtò tó tóbi tó fẹ̀ tó yàtọ̀ sí ihò tó bá jẹ́ ihò ni tí èèyàn wọ̀ tí wọ́n ní rí bọ̀rọ̀ òun ni gáàrù. Akramakumullah. Kòtò tó wà lórí àpáta bẹ̀tí tí àyè yẹn bá fẹ̀ gan-an tó gba èèyàn tó pọ̀ nínú àpáta òun náà ń pè ní Kahf. Ó lóun rí Kahf kan ń bẹ̀ táwọn èèyàn náà ń sọ wípé àwọn Ashabul Kahf ibí yìí ni tí Kùránì pìtàn wọn. Nígbà tó wọn ó sì rí tòótọ́ èèyàn méje kan ń bẹ tí bọ́dì wọn sì wà ń bẹ tí ò tí ì yí padà ajá wọn náà wà lẹ́nu ọ̀nà tóun ti di egungun. Wọ́n sì kọ́ mọ́sálásí kan sí tòsí ibẹ̀ wọ́n ń pè ní Raqim wọ́n ń pè mọ́sálásí òun ní Raqim. Ó tún fẹ́ jọ bí ìgbà pé Ashabul Kahf tọ́lọ́hun sọnù Suratul Kahf o Spain lọ́hun ni wọ́n wà. Tá bá tún wọnú àwọn àkọọ́lẹ̀ àwọn Júù àwọn náà claim pé Ashabul Kahf àwọn ará wọn ni. Torí kò lè láéláé jẹ́ Christian l'Ashabul Kahf kí Yẹ̀húdí mọ́ nákọọ́lẹ̀ wọn láéláé. Àbí kọ́ máa jẹ́ sí pọ́dọ̀ àwọn Yẹ̀húdí wọn ti lọ mọ́ mú béèrè yẹn wá táwọn ará Mọ́kà lọ mú wá. Torí Yẹ̀húdí ò ní fẹ́ gbọ́n tán pè ní Christianity sí tí àti gbogbo tó bá relate mọ́ láyé. Bí wọ́n ṣe wọ́n rá Ashabul Kahf káàkiri kò jẹ́ ká mọ̀ pàtó ìtàn yìí níbo ló wà níbo ló ti ṣẹlẹ̀. Nígbà tí bo ló ti ṣẹlẹ̀ ò sì ní ìtumọ̀ kò láǹfààní tá a fẹ́ tara bẹ́ẹ̀ ni mú ìṣẹ̀lẹ̀ tán yẹn l'Al-Qur'ani pa fún wa ẹ̀kọ́ tá a mú ń bẹ̀ lọ sọ fún wa níbo ló ti ṣẹlẹ̀ kí wàá ló kọ wọn ṣé yìí tá àti ẹ̀mọ́lú tó ti ṣẹlẹ̀ yìí lẹ́nìkan wà lóhun mú kọ wọn ẹni bá lóhun mú kọ wọn ń tan rẹ̀ jẹ. Nákàlí kan ó kọ àwọn Ashabul Kahf ni ó ti tan rẹ̀ jẹ jìnnà. Ọ̀dà tó bá jẹ́ Spain ni sókọ tó ń jẹ́ Spain ló ṣe bí wọ́n ń jẹ́ ní Syria. Àwọn kan ní Syria ló ti ṣẹlẹ̀ àwọn kan ní Spain ní èdè ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ń sọ yóò ṣe jókòó kan náà. Sọ̀kọ́ máa yẹ sí pé gbogbo èyí tó ń hàn mú yẹn wọ́n ti gbé ọmọ ara jìnnà. So gbogbo àwọn ẹ̀gbà wa tó sì gbà wá tó ti wá nínú tírà tó bá rí pé ó kọ àwọn Ashabul Kahf ni asanid mawdu'a wahiya ọ̀la láàfíà rárá àwọn òpùrọ́ ló hun. Àfáà wa Ibn Ashur káyàdọ̀ rẹ̀ ká tó wá pa ìtàn yẹn bá Al-Qur'ani ṣe pa. Ó sọ àwọn ọ̀rọ̀ kan fún wa nínú tafsiri rẹ̀ níbi tí ń sọ pé kí ló ṣẹlẹ̀ gan-an lórí ọ̀rọ̀ àwọn Ashabul Kahf ó ní. وقصة أهل الكهف لها اتصال بتاريخ طور كبير من أطوار ظهور الأديان الحق. Ó ní ìtàn àwọn Ashabul Kahf ó ní ń ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn ẹ̀sìn òdodo. وبخاصة طور انتشار النصرانية في الأرض. Ó ní ń ṣe pẹ̀lú ìgbà tí Christianity ń spread lọ́wọ́ ó ní ń ṣe pẹ̀lú àsìkò yẹn. وللكهوف ذكر شائع في اللوظ إليها والدفن بها. Tẹ́ bá lọ wo history ẹ rí wípé àwọn kòtò tí wọ́n wà lórí àpáta Kahf ó ní ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà pẹ̀lú àwọn tán mọ́ sá síbẹ̀. Ẹ mọ̀ gbọ́ pé àwọn kan sá sí kòtò ibi tó ti ṣẹlẹ̀ nínú history pọ̀ gan pé àwọn olùgbàgbọ́ òdodo kan wọ́n sá sí kòtò. Ó jẹ́ káwọn èèyàn máa rí history tí wọ́n lè máa nawọ́ sí pé àwọn Ashabul Kahf la discover yìí ìlú báyìí ni wọ́n gbé
tí wọ́n láwọn eléyìí náà sá sínú kòtò ni àwọn èèyàn tán sá sínú kòtò nù tàn ayé pọ̀. وقد كان المتنصرون يضطهدون في البلاد. nígbà tí christianity ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn ànábì yìí ń sá ẹ rí i pé àwọn disciples rẹ̀ wọ́n ń pa wọ́n wọ́n ń wá wọn káàkiri ni àtàwọn tó gbaṣẹ́ lọ́wọ́ àwọn náà wọ́n mọ̀ pa wọ́n ni níbẹ̀rẹ̀. فكانوا يفرون من المدن wọ́n mọ̀ sá káàkiri ni láti ìlú والقرى إلى الكهوف láti inú ìlú wọ́n mọ̀ lọ sá sínú àwọn kòtò yìí àpáta يتخذونها مساكن. wọ́n máa lọ gbénú àpáta wọ́n háìdì síbẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo tí ń jọ tí kùránì sọ fún wa yìí pé àwọn ọ̀dọ́ kan ń bẹ olùgbàgbọ́ òdodo ni wọ́n sá sí kòtò àwọn olùgbàgbọ́ òdodo tó sá sí kòtò nínú history ayé ọ̀pọ̀ bẹ́ẹ̀ ó tiẹ̀ tó nínú Christianity. فإذا مات أحدهم دفن هنالك. tó bá ti wá kú inú kòtò yẹn náà wọ́n máa sin wọ́n sí ló fi rọrùn kẹ́ máa ráwọn òkú nínú kòtò kò túmọ̀ pé gbogbo kòtò tẹ́ bá ti rókù Ashabul Kahfi lẹ́rí o. وربما كانوا إذا قتلوا وضعوهم في الكهوف التي كانوا يتعبدون فيها. إذا قتلوا. ó ló ṣe é ṣe kó yẹ sí pé dodo ìgbà tí wọ́n bá ti pa wọ́n àwọn kòtò tán ti ká wọn mọ́ tán pa wọ́n sí òun náà máa kó wọn sí àwọn yẹn lẹ padà rí tẹ́ fi rò pa Ashabul Kahfi lẹ́rí. ولذلك يوجد في رومية كهف عظيم في هذه الكهوف اتخذه النصارى لأنفسهم هنالك. lẹ́ẹ̀fì rí kòtò ńláńlá kan nílùú Rome tí tá bá ń sọ Rome á sọ̀rọ̀ ibi tí gbogbo ayé ń pè Rome nísìnyí o even though ibẹ̀ náà lẹ́mpáyà yẹn ti ṣàwá láti gbà náà ọ̀dọ̀ àwọn Byzantinians àwọn tí wọ́n ń gbé Syria nígbà náà lọ sí Turkey lẹ́ẹ̀fì rí kòtò ńláńláńlá ń bẹ̀ tẹ́ ń sọ yìí tí wọ́n kó àwọn kìrìsìtẹ́nì tó pọ̀ sí. وكانوا كثيرا ما يستصحبون معهم كلبا. ẹ sì rí lọ́pọ̀lọpọ̀ ìgbà tá à ń sọ yìí wọn sábà máa já dání ajá tẹ́ ẹ rí wọn ó tí kò necessary kọjá àwọn Ashabul Kahfi ará àgbà wọn a máa sábà máa já dání tẹ́lẹ̀ náà bí wọn bá kú síbẹ̀ tòun tajà rẹ̀ náà ni ó kú sí. ليدفع عنهم الوحوش من ذئاب. torí wọn àwọn dodo tó lè ṣe wọn lè ṣe wọn a máa já dání kó lè máa protect wọn. وما الكهف الذي ذكره ابن عطية إلا واحد من هذه الكهوف. sẹ́rí tí Ibn Atiyya ní Spain tó lóun rí Spain ń ìkànnù àwọn kòtò táwọn olùjọsìn rere sá sí ni kìí ṣàwọn Ashabul Kahfi lórí mẹ́. غير أن ما ذكر في سبب نزول السورة من علم اليهود بأهل الكهف. sábàbí sísọ̀kalẹ̀ Suratul Kahfi tá a kà ń pé àwọn Yahudi ló wá bẹ́ lọ́ fáwọn ẹlẹ́bọ Mọ́kà afáàdàm àwọn kẹfẹ àwọn Yahudi ló fáwọn ẹlẹ́bọ Mọ́kà níbèrè tán wá bí Ànábì sallallahu alaihi wasallam yìí sábàbí tó yanjú ń pé ìtàn yìí fi wáyé òun ó súnmọ́ kọjá sí pé. وجعلهم العلم بأمرهم أمارة على نبوءة محمد صلى الله عليه وسلم. tí wọ́n sì wá sọ mímọ̀ yẹn di àpẹẹrẹ tẹ́ fi gbà Nábì Muhammadu sallallahu alaihi wasallam lójíṣẹ́ Ọlọ́run ọba tòótọ́ tó bá lè mú jù ronú bẹ́ẹ̀. يبعد أن يكون أهل الكهف هؤلاء من أهل الدين المسيحي. ó jó jìnnà sí làákàyè kó jẹ́ sí pé àwọn Ashabul Kahfi ọmọlẹ́yìn Kristi ni wọ́n jẹ́. nítorí wípé Júù ló mú béèrè yìí wá fara Mọ́kà wípé ẹ béèrè lọ́wọ́ ẹni tí ń pèrè lójíṣẹ́ Muhammadu tó bá rí béèrè yìí dáhùn òjíṣẹ́ ni tòótọ́ tí ó bá rí dáhùn kìí ṣòjíṣẹ́ ó jìnnà sí làákàyè kí Júù mọ́ fún wa ní ìbéèrè tá a fi gbà Nábì gbọ́ kí bẹ́ẹ̀ yẹn wá rí létí mọ́ Christianity. فإن اليهود يتجافون عن كل خبر فيه ذكر للمسيحية. àwọn Yahudi gbogbo làbárì tó bá ti ní í ṣe pẹ̀lú Christianity wọn èyí wulẹ̀ tiẹ̀ rìkọ́dù ẹ̀ sínú ìwé wọn èyí torí wọn bá Christianity rẹ̀ rà. فيحتمل أن بعض اليهود أووا إلى بعض الكهوف في الاضطهادات التي. àfáà yìí ni kódò ó tún possible kó yẹ sí pé ṣẹlẹ̀ yìí àwọn Yahudi ló ṣẹlẹ̀ sí. nígbà tí yà ń jẹ Yahudi náà nínú àwọn ìyà tó jẹ wọ́n kọjá ó ṣe ṣe kó yẹ sí páàrí nínú wọn tó sá sínú kòtò. وكانوا يأوون إلى الكهوف. àwọn náà máa sá sí kòtò. ويوجد مكان بأرض سكرة. wọ́n ń pe ibì kan ní ilẹ̀ Sakra. قرب المرسى من أحواز تونس. nínú ilẹ̀ Tunis ní Tunisia wọ́n ń pe ibì kan ní Sakra níbẹ̀. فيه كهوف صناعية. àwọn kòtò àtọwọ́dá náà pọ̀ níbẹ̀. حقق لي بعض العلماء الآثار من الرهبان النصارى. àwọn Kristẹni tí wọ́n mọ̀ nípa orípa àáfàá yìí ní èmi bí wọ́n sọ fún mi. أنها كانت مخابئ لليهود. nípa àwọn kòtò yìí àwọn Yẹhudi àwọn jọ̀hún ní mọ̀ sá síbẹ̀. يختفون فيها
min ittihad ar-ruman. Táwọn Byzantinian nígbà náà bá fẹ́ pa wọ́n tán bá fẹ́ ṣe wọ́n lè ṣe wọ́n máa sá lọ Tunisia láti lọ sá sáwọn kòtò. نعم. ويجوز أن يكون لأهل كلتا الملتين اليهودية والنصرانية خبر عن قوم من صالحيهم عرفوا بأهل الكهف. wọ́n ló tún wá possible kó yẹ sí pé àwọn kìrìsìtẹ́nì wọ́n láwọn àtàwọn ẹni ire tó ti lọ tí wọ́n lò sínú kòtò tán sá sínú kòtò rí nígbà tí ìyà ń jẹ wọ́n àwọn olùjọ́sìn àti ẹ̀ sábà máa lò sínú kòtò. ó ṣeé ṣe káwọn kìrìsìtẹ́nì ní nínú ìtàn wọn bẹ́ẹ̀ kó jọ máa dàbí ìgbà pé ìtàn tí Kùránì pa yìí ìtàn àwọn kìrìsìtẹ́nì ni kìrìsìtẹ́nì làwọn tó ṣẹlẹ̀ sí àwọn Ashabul Kahfi ọmọlẹ́yìn Kristi ni wọ́n. káwọn Yẹhudi náà tún ní ìtọ́jọ́ nínú ìtàn tiwọn kó jẹ́ káwọn èèyàn máa rò pé rárá àwọn Ashabul Kahfi Júù ni wọ́n Yẹhudi tó sin lọ́hùn ni wọ́n. أو كانوا جماعة واحدة ادعى أهل كلتا الملتين خبرها. olójú possible kó yẹ sí pé èèyàn jàmáà kan péré ni wọ́n tí gbogbo òjò ń jà sí pé àwọn tiwa ni wọ́n àwọn tiwa ni wọ́n ànábì pìtàn gẹ́gẹ́ bá Kùránì ṣe pa Ọlọ́run mú tàn yẹn wá fún ọ pa ẹ̀sìn wo làwọn jàmáà yẹn wá bìlọ́ǹgì sí Al-Kùránì ó sọ fún wa ó ṣáà ni wọ́n sọ wọ́n mọ Ọlọ́run lọ́kàn. وبني على ذلك اختلاف عن تسمية البلاد التي كان بها. ó jẹ́ pé yẹn ló fa gbogbo àríyànjiyàn tí ń ṣẹlẹ̀ nípa Ashabul Kahfi bákan ni bí ìtàn wọn ṣe jẹ́ ni ìtàn wọn da ọwọ́ rú ọ̀dà ẹsẹ̀ rú lọ́lọ́run fi ní nánú naqusu alayka naba'ahum bil haqqi àwa nìkan la mọ̀ òótọ́ ọbẹ̀ lálẹ́ pa lálẹ́ sọ òdodo sí mẹ́mẹ́. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. الله أن وضربنا على آذانهم في الكهف سنين عددا. وضربنا على آذانهم في الكهف سنين عددا. ìgbà tí wọ́n sá di Ọlọ́run ọba tí wọ́n fẹ́ pa wọ́n nílùú níbo láwàá ságbà níbo láwàá dájú kọ. ضربنا على آذانهم في الكهف nígbà tán ti dénú kòtò òun Ọlọ́run ní adìẹ tí wọ́n pa ẹni pé wọ́n sùn lọ àdàpé oorun sísùn ní dídí torí condition tètí tí etí tí máa da function rẹ̀ lẹ̀ condition tọ́mọ ènìyàn máa ń wà tètí tí máa daṣẹ́ lẹ̀ tí èsì ṣe pọ́mọ ènìyàn ya odi tí ó sì kú tí ò dákú condition tá a lè wà tètí ó lóhun ọ̀gbọ́rọ̀ mọ́ òun náà nígbà tá a bá sùn ṣe rí tá a bá díjú a lè mọ́ sùn àìmọye a lè díjú ká pe rọrọ bí ìgbà pé a ti sùn a lè lajúlẹ̀ kó jẹ́ sípa a ti sùn dídí ojú àti lílà rẹ̀ kò ní òun ṣe pẹ̀lú oorun necessarily àmọ́ etí tó bá métí mọ́ ṣiṣẹ́ mọ́ tíyàn ò sì ya odi tí ó sì kú tí ò dákú àwọn tó ń sùn oorun nìkan lọ possible kó jẹ́. فضربنا على آذانهم في الكهف سنين عددا. àwọn àfọ̀n fíkìú nígbà tó ń gbé yẹ̀wò pé ta ló lálù àlá ta ni ò lálù àlá nígbà tó bá sùn déédéé oorun wo ní bàlù àlá jẹ́ wọ́n ní ànámù thaqil oorun tó bá heavy oorun tó heavy fóònù yẹn ṣe máa ń mọ oorun tó heavy oorun tẹ́ bá yẹ sí pé a bá ń sùn àti kúrò lórí ìjókòó jẹ́ pé rí ìjókòó ló wà ó ti wá fẹ̀gbẹ́ lélẹ̀ tó bá ti mú ọ fẹ̀gbẹ́ lélẹ̀ oorun tí ó bàlù àlá jẹ́ nu àkànní àwọn tó bá yẹ sí pé ò tí fẹ̀gbẹ́ lélẹ̀ rí ìjókòó ló wà tó bá fi oorun tíyàn bá sùn lérí ìjókòó tí kò change position rẹ̀ kò bàlù àlá jẹ́ nítorí oorun fúfúyẹ́ ní ọ̀jẹ̀ ẹlòmíì bá jí oorun kọjá bẹ́ẹ̀ kódò lè máa rìn lọ kó sì sun oorun tó heavy oorun tí ò ní sí nítòsí rárá wọ́n ń fa àmàrà wọn lọ débi ohun òróró níbo ni ó sùn dé tí ó ń pè àlùwàlá mi ti bàjẹ́ àmọ́ tágẹ̀tì rẹ̀ bí wọ́n fẹ́ hìtì náà ni pé oorun tó bá ti gba ìlàkàyè tí làkàyè rẹ̀ ò sí nítòsí mọ́ alára ló wá mọ débi oorun tóun mọ́ sùn tí làkàyè ò ní fi ṣiṣẹ́ mọ́. àmọ́ àwọn kan sọ pé oorun tó bá fi gba etí lọ́wọ́ yàn tán lọ́rọ̀ tán sọ látẹ̀kan yẹn ọ̀gbọ́ ó ti sùn lọ eré ìjókòó ló ti sùn ní o ọba àlóso oorun yẹn bá lù àlàjẹ torí pé tó bá ti mú etí mọ́ ṣiṣẹ́ mọ́ oorun gẹ́ngẹ́ ti ṣẹlẹ̀ fadarabna ala adhanihim fil kahfi sinina adada. Ọlọ́run ní àti etí wọn pa ìyẹn ní pé a ní wọ́n sùn lọ fil kahfi nínú kòtò ní. sinina adada.
sinina fọ́dún tó gùn àdàdà ọdún tó ní nọ́mbà tó pọ̀ ọdún tọmọlúàbí ò ní fẹ́ firú ẹ̀sùn kódà léye wákàtí tá a sùn dì tá a fi mọ̀ kí oṣoorun náà mo sùn látàárọ̀ ìgbà pé mo kú yìí kéèyàn wá sùn kó wá kọjọ́ ọjọ́ kan kó wá kọjọ́ ọ̀sẹ̀ kan kó wá kọjọ́ oṣù kan kó kọjọ́ ọdún kan Ọlọ́run ní sinina àdàdà ọdún tó pọ̀ ni wọ́n fi sùn síbẹ̀. Thumma ba'athnahum. Lẹ́yìn náà la wá gbé wọn dìde. Lina'lama ayyul hizbayni ahsa lima labithu amada. Gbàtà gbé wọn dìde. Lina'lama ayyul hizbayni ká lè rí ká lè mọ̀ sọ́lọ́wọ̀n wá mọ̀ tẹ́lẹ̀ ni. Ọlọ́run ní a gbé wọn dìde kálímọ̀ ayyul hizbayni èwo nínú ìjọ méjì tí ń jiyàn wípé iye ọdún báyìí náà lò iye oṣù báyìí wọ́n lò kálímọ̀ ta ló correct nínú wọn àwa gbé wọn dìde àwa ń béèrè pé àwọn náà ń bira wọn léèrè pé oṣù mélòó la lò ń bì àwọn kan ní àádùn tá a lò bá débì láàárọ̀ yìí náà la débì ìrọ̀lẹ́ la jí àti lò kọjọ́ ọjọ́ kan ẹnìkan ní ó dà pé ìjọ kan la lò kò kọjọ́ ọjọ́ kan wọ́n wá ń fa àmàrà wọn lọ́wọ́ títí tán fi ráàrí dájú káwọn ti lò lé ní 300 years. Lina'lama ayyul hizbayni. Ọlọ́run ní ká lè mọ̀ èwo nínú ìjọ méjì tí ń fa àmàrà wọn lọ́wọ́ nínú aráàlú náà ìpè àwọn ti tó gbà báyìí tí wọ́n àwọn bàbá wa kan la gbọ́ nínú ìtàn páwọn kan fìlú lẹ̀ lásìkò wọn kò yá àwọn tán pìtàn náà nínú àwọn aráàlú ọmọ ìlú gbọ́n abẹ́ orí pa pé ọdún kan ń bẹ nílẹ̀ yìí táwọn kan ń ṣẹ̀sìn kan tó bá ń wá wọn tó fẹ́ pa wọ́n tán sá jáde ọ̀dà ìpọ́dún ke ló sì sí ní wọ́n wá ń fa àmàrà wọn lọ Ọlọ́run nítorí kálẹ̀ ráàrí dájú la fi gbé wọn dìde. ọmọ wa béèrè pé nǹkan òyọ́ lọ́n tẹ́lẹ̀ lọ́wọ́ fẹ́ ráàrí dájú ni. Ọlọ́run àmọ́ ló láńgbéjì yẹn nínú Al-Qur'an ní pé nínà àlámọ̀ kálímọ̀ nke ayyukum ahsanu amala afẹ́ mọ̀ ta ni yóò ṣiṣẹ́ dáadáa ní Suratul Mulki nínà àlámọ̀ bó ló ṣe rí mẹ́ ọ̀rántí afẹ́ mọ̀ ta ni yóò ṣiṣẹ́ dáadáa sọ́lọ́wọ̀n wá mọ̀ ní tí ó máa sọ pé mo ṣe nǹkan báyìí láti lè mọ̀ ọba tí ó ti mọ gbogbo nǹkan kí nǹkan tó ṣẹlẹ̀ èdè yẹn tọ́lọ̀mbá ti lò ìtumọ̀ rẹ̀ ní pé ká lè rí torí ń tá a bá ti mọ̀ tẹ́lẹ̀ kódà bá àti rí àti mọ̀ gbà tá a bá tó rí yẹn náà rírí náà lè pè é nímọ̀ wọ́n ní tàn án lùkù tẹ̀ǹjíìsì àbí nǹkan tí Olúwa ti mọ̀ wípé lágbájá yóò ṣe báyìí lọ́la tàmọ̀dù yóò dì báyìí lọ́tùnla ó ti mọ̀ ọ́ nímọ̀ láti kó tó dá sánmà àtilẹ̀ láti kó tó dẹ̀dá ìmọ̀kọ́ lásọpọ̀ lọ́wọ́n ọ̀mọ̀mọ́ àmọ́ ṣe rí dòdòdó àti nǹkan òun bá wá ṣẹlẹ̀ tó ti wá dà fojú rí báyìí mùṣáhádà náà ilmul mùṣáhádà ká lè mọ̀ ọ́ nímọ̀ rírí kí a fẹ́ rí kíkì níyàn materialize níta ti mọ̀ tipẹ́tipẹ́ ń pé yóò ṣẹlẹ̀ òun ìgbà tó bá wá ṣẹlẹ̀ àwa rí ní rírí tójú nù so ọ̀rọ̀ nínú lina'lama ayyul hizbayni ahsa lima labisu amada. ká lè rí èwo nínú àwọn ìjọ méjì tí ń jiyàn èwo ni ọmọ tí ń sọ náà. Nahnu naqussu alayka nabahum bil haqq. wọ́n Muhammadu sórí wọ́n ní wọ́n pé tí kálukú pé ọ̀nà Syria ni ó ti ṣẹlẹ̀ ọ̀nà Spain ni ọ̀nà bìkan ni ọ̀nà àwo ni àwọn kan ni wọ́n tí kálukú jiyàn sí o. Nahnu naqussu alayka nabahum bil haqq. ọ̀dọ̀ wa nìkan ọ̀dọ̀ àwọn Ọlọ́run nìkan ló kù tó ti lè rí òdodo tàn yí pàtó ẹnu tá a bá sọ fún ọ nípa rẹ̀ yìí o tún lè bá version tí ó correct tó báyìí níbòmíì. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. àwọn ọmọdé wọn fìtìyàtún ọ̀dọ́ ni wọ́n fìtìyàtún wọn ò tí ì dàgbà.
fityatun amanu bi rabbihim wọ́n ti kékeré sí lọ́hùn gbọ́ lọ́wọ́ ọba wọn gbọ́. wa zidnahum huda. Ànábì sallallahu alaihi wasallam ní tó bá dijọ́ al-qiyama sab'atun yudhilluhumullahu yawma la dhilla illa dhilluhu. Nínú àwọn méje tọ́lọ́hun ó dá gàgábò yóò dá gàgábò wọn níjọ́ tí oòrùn bá mú ara bá ní gbogbo èèyàn nínú ooru. Nínú àwọn tí wọ́n lọ́lọ́wọ́n ṣàánú òun ni shabun nasha'a fi ibadatillah, ọ̀dọ́ tó dàgbà sínú ẹ̀sìn. Ó dáa ká ti kékeré mọ Ọlọ́run, ó dáa ká ti kékeré takú ti Ọlọ́run. Gbogbo àwọn ànábì Ọlọ́run ẹ lè gbọ́ pé kan ti kọ́kọ́ wá ṣe wèrè rí Ọlọ́run wá pè àwọn àṣàkáṣà táwọn kan máa ń dáńpẹ́ Ọlọ́run ló pe lágbájá ọwá nígbà tó wá pé ó wá di prophet, ó wá di prophetess. Ilé aṣẹ́wó ló wà tẹ́lẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ wá di prophetess. Ara àwọn tọ́lọ̀ wọn ránṣẹ́ àwọn tí wọ́n nà ṣáàfihàn ibadatillah. Kódà àwọn lè mọ́ tí ìmọ̀ Ọlọ́run ní dídámọ̀ ẹ̀sìn. Bẹ́ẹ̀ ká Nábì Muhammad sallallahu alaihi wasallam tó dà Nábì Ọlọ́run ní tí ìmọ̀ lọ sórí ìkòtò, yóò lọ sínú gáàrù Hira, ìmọ̀ lọ ronú pa Ọlọ́run ọba ń bẹ̀. Kò tí ìmọ̀ tí ń jẹ́rùn gbà náà, kò tí ì mọ àwẹ̀ láti mọ gbààwẹ̀ ní gbogbo ìgbà, kò tí ì mọ Islam. Ma kunta tadri mal iman ma kunta tadri min qablu mal iman wa ma kunta tadri mal kitabu wala al iman. Ànábì ò tí ì mọ tírà nígbà náà, àmọ́ tòun ti bẹ́ẹ̀ ẹ lè gbọ́ iṣu yẹ pé òun ni wọ́n bá wọn mójútó ṣàǹjọ kan kó tó wulẹ̀ dà Ànábì Ọlọ́run náà. Ní làákàyè àtọgbọ́n inú tí máa ń wà fáwọn Ànábì Ọlọ́run pé ọ̀nà yìí ọ̀yẹ́, common sense tí ń gáìdì wọn bọ̀ wá tẹ́lẹ̀ náà. Bẹ́ẹ̀ náà l'Ànábì Ibrahim alayhi salatu wassalam, bẹ́ẹ̀ náà ni Suleiman wulẹ̀ tí ẹ̀ dàgbà sínú imani. Ànábì Ọlọ́run lọ́tọ̀ dàgbà Ànábì Dawud, àti Dawud òun náà dàgbà sínú ìgbàgbọ́ ni. Musa ó dàgbà sínú ìgbàgbọ́ ni, kò wulẹ̀ fíjọ́ kan bá Fíráúnà náà, kò bá Fíráúnà náà ṣẹ̀sìn rẹ̀ rí láti kékeré. Ìsìn lọ́hùn láti kékeré ó ní value, ó l'advantage. Kò sígbà tí yẹn dé wá bọ́lọ́hùn tí ò ní tẹ́wọ́ gbà yẹn o. Yẹn bá fàgbà ara wá bọ́lọ́hùn náà yóò kí yẹn káàbọ̀, oríire tí ẹni pẹ̀lú. Àmọ́ ẹni tó ti kékeré sin lọ́hùn ó ná ìtumọ̀ yẹn pé ó bẹ̀rẹ̀ ayé rẹ̀ ní mọ́ṣáláṣí, ó parí ẹ̀ sí mọ́ṣáláṣí. Àwọn èèyàn tún ní ọ́fà tọ́lọ́hùn fẹ́ fún wọn lọ́tọ̀. Torí àsìkò kékeré ńlá àsìkò tí yòrò máa ń wù yẹn ṣe. Àwọn ẹgbẹ́ rẹ̀ ó sì máa sọ fún un pé ayé yìí ọ̀la àrọ̀fà, bá ti dàgbà tí gbogbo tí ń ṣiṣẹ́ lára rẹ̀ bá ti dáwọ́lẹ̀ nísìnyí ó lè rí tàn pa gan pé ọ̀gán sọ̀dọ̀ ni. Ṣé ìwọ náà gbádùn ara ẹ bẹ́ẹ̀ ń ṣe bí arúgbó ń ṣe bí àgbàlagbà. Ọ̀dọ́ náà fẹ́ sọ̀dọ̀, yóò fẹ́ ṣe bí ọmọdé, yóò fẹ́ ṣe ń tẹ́gbẹ́ rẹ̀ ń ṣe, àti pé ọ̀rọ̀ ò tí ì yé, nǹkan ò tí ì yé dàbí tó yá àgbàlagbà. Ọ̀dọ́ tọ́lọ́run bá wá ṣàánú láti kékeré, tó ti kékeré mọ ọ̀dọ̀ Ọlọ́run bí ìyá Jésù, ẹ̀sùpẹ́lá mọ́sálásí lọ dàgbà sí, mọ́sálásí ní tí ń ṣe gbogbo ayé rẹ̀. Ẹ wo orú ọmọ tó padà jáde lára ẹ̀. Ọlọ́run kì í jẹ́ èèyàn gbé. Innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda. Fityatun ọmọdé ni wọ́n, amanu bi rabbihim, wọ́n gbọ́ lọ́wọ́ ọba wọn gbọ́, wa zidnahum huda. Wa zidnahum huda. A ṣẹ̀ wá lé wọn kún nímọ̀nà. Tí yẹn bá sin lọ́hùn, ẹ̀san rẹ̀ tó tóbi jù náà ni pé kó tún fẹ̀sìn yẹn rọ̀ Ọlọ́run sí. Tó bá ti gbọ́ Ọlọ́run gbọ́, ẹ̀san rẹ̀ tó tóbi jù tí ó kọ́kọ́ fún ọ náà ni pé kó tún lé ọkún nígbàgbọ́. Tó bá kírun, ẹ̀san tọ́lọ́run ó fún ọ náà ni kó tún jí orí mi kì í, kó fẹ̀sìn yẹn rọ̀ Ọlọ́run sí. Tó bá ṣe hajj, ẹ̀san tọ́lọ́run ó fún ọ náà ni pé kó tún jí olè sìn sí. Ìmánì wọn wá lékún. Ìmánì yẹn bẹ̀rẹ̀ láti bí pé kí ni yọ̀ bá làkàì mọ́, á ṣe ẹbọ sọ́lọ̀ mọ́. Àmọ́ nígbà tá a tún ní kí wọ́n kóra wọn jọ tí wọ́n tún mara wọn rí sí àpẹẹrẹ mi tí ń rò ní wọ́n náà rò, ìgbàgbọ́ wọn tún wá lékún sí. Ó ṣẹ̀ṣẹ̀ tún wá strong lọ́kàn wọn sí gẹ́jú tàtẹ̀yìn wá lọ. Tọ́ba àlúfín wá ń dẹ́rù kúbà wọn pé màá pa yín, ìṣèyín léṣe, tẹ́mi wọn ò fi wá ṣèkì, tẹ́mi wọn ọ̀dàn. Innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda. وربطنا على قلوبهم إذ قاموا وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض
لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. wọ́n ní rọ̀bátúná aláàkúlúbíhìm adè wọ́n lọ́kàn mọ́lẹ̀ adè wọ́n lọ́kàn mọ́lẹ̀ ikọ̀ ọmọ rọ́bùtù kọ́lbì ni pé àjẹ́ kọ́kàn wọn máa ṣe ségesège Akramakumullah. ọkàn tí ó bá dúró tí ó sẹ́tù ń ṣe é bíi pé ẹ̀sìn wo ni ká ṣe ń bẹ̀ ó ti ní èyí tí wọ́n bí sí ó ti ní èyí tí ń ṣe bọ̀ nítorí wọn rò pé ṣáwa ní kọ̀sọ́lọ̀ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì wọ́n pọ̀ fà àfà mo ti bá kìrìsìtẹ́nì kan pàdé rí wọ́n sọ fún mi pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n níwà. rọ̀bátúná aláàkúlúbíhìm ò tí ì ṣẹlẹ̀ sóhun tiẹ̀ ọkàn rẹ̀ ń ṣe ségesège lérí òtítọ́ ọlọ́run ní àwa وربطنا على قلوبهم. aṣáánú àwọn àṣàbùl káfí pé a dè wọ́n lọ́kàn mọ́lẹ̀ àwọn ti kọ́kọ́ ṣípá tó bá ṣípá ọmọ bá ṣípá nìyá rẹ̀ gbé wọ́n ṣípá pé wọ́n ti fi ìmọ̀nà àti ìgbàgbọ́ wọ́n ti fi hàn àwa lé wọn kún gbogbo ohun tó lè máa create doubt nínú ìrújú tí máa wá báyàn nínú ẹ̀sìn ká ìgbóná sóńdéédé lọ́lọ́run sá kí ló yẹ tó jẹ́ káwa kan mọ̀nà táwọn kan mọ̀nà àwọn ìbéèrè tí ọmọ dá máa ń di ẹlòmíín láàmú tí òfin ní jí ọ̀rọ̀ lọ́run gbàgbọ́ pé kí lọ́lọ́run ń wò táwọn ọmọ kéékèèké fi ń kú ní Síríà tó bá yẹn tán fi wá ń kú ní Philistine kí ló dé tó dákẹ́ ṣó ń déédé ni sáṣí ọ̀láàánú ni síbẹ̀ lọ́láàánú gbogbo àwọn ìbéèrè tẹ́lòmíín mọ́ ìbéèrè yẹn pọ̀ lọ́wọ́ àwọn atheist gan àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ wọ́n da àwọn ìbéèrè yẹn sínú máìndì rẹ̀ tí wọ́n náà mọ̀ wọn pé ṣé tòótọ́ lẹ̀sìn ṣá ṣe é ṣe pé scam ní ká nígbàgbọ́ pọ́lọ́hùn kan bẹ́ẹ̀ mi ọlọ́run ní rọ̀bátúná alákùlúbíhìm adì wọn lọ́kàn mọ́lẹ̀ iṣẹ́ tí mọ̀nà ọ̀dọ̀ mi mọ́ ẹ̀ sì ní kúrò lọ́dọ̀ mi mọ́. إذ قاموا nígbà táwọn náà ti dìde. فقالوا ربنا رب السماوات tí والأرض. wọ́n dìde òdodo wọ́n dúró tọ́ tí wọ́n dẹ̀ sọ pé rọ́ọ̀bù náà rọ́ọ̀bù السماوات والأرض. ọlọ́wọ́n ọba tiwa tá a mọ̀ sìn tá a ní sìn nǹkan míì mọ́ òun lọ́ba tó dá sánmà àtilẹ̀. لن ندعو من دونه إلها. لن ندعو من دونه إلها. لن ندعو من دونه إلها. a ní pé nǹkan míì mọ́ lẹ́yìn ọlọ́run a ní ṣe bẹ́yìn bàbá wa ti ń ṣe. a ní ṣe bẹ́yìn bàbá wa yín tẹ̀yìn lẹ́bí wa tòótọ́ àmọ́ nǹkan lè yí ọmọ kọ́mọ yìí ó bì nìyẹn fi gbọdọ̀ mọ́ wa humble àwọn ọmọ tá à ń bẹ lọ́hùn kó fún wa àwọn ọmọ tí wọ́n tún mọ̀nà jù wá lọ kò sábúrú mẹ́ oríire ni fóbi tọmọ rẹ̀ bá tún tọ́ ọ sọ́nà wípé wọ́n lọ tọ́ dàgbà wọ́n lọ fọ̀nà hàn ọmọ kéwù rẹ ni wọ́n lọ kọ́ ọ lọ́nà òun náà padà wá mọ̀nà débi tí wọ́n á ń fà ọ́ dání pé ẹ̀ka lọ ẹ̀mí ìrẹ́ ọba ó yẹ kẹ́mi ìrẹ́ ọba lẹ̀ kó fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nípa alhamdulillah a ṣe wàhálà mọ́ a ti bí àwọn ọmọ tó tún mọ̀nà jù wá lọ ẹ mọ̀ kó wa rìn ẹ̀yin ọmọ wa ẹ mọ̀ kó wa rìn àṣeyọrí ni èwo ni kọ́ mọ́ sọnù kó bí ọmọ náà ṣéyìn lọ́wọ́ dáa n tó dáa ní pé kọ́ mọ́ ó tún mọ̀nà jòbí lọ àwọn ọmọ wa Ọlọ́run mọ́ṣá fẹ̀sìn rọ̀ wọ́n lọ́rùn jù wá lọ Àmín. àwọn ọmọ wa Ọlọ́run mọ́ṣá jí wọ́n mọ̀nà jù wá lọ Àmín. kọ́ á jẹ́ sí pé àwọn náà tún máa sọ fún wa pé àwa tún sí mọ̀ bá nàbí Ibrahim ṣe ń sọ fún bàbá rẹ̀ pé ní kọjá ní mínà láìmí máa lámìyà àtìkà èmi tún sí mọ̀ nǹkan tẹ́ mọ̀ ẹ tẹ̀lé mi fattabi'ni ahdika siratan sawiyya tí Húdúdà ń sọ fún Sùlẹ́mánà pé in ahatu bima lam tuhit bihi èmi sì mọ̀ ń tọ́ mọ̀ ẹyẹ lásán ń sọ fún ànábì Ọlọ́run pé mo ti mọ̀ ń tọ́ mọ̀ ànábì Ọlọ́run sì gbẹ́nu dákẹ́ kí ni wọ́n mọ̀ kí lẹ yẹ mọ̀ ó ní tí ò yí ọ ti yé mi àmọ́ gbogbo ń tó yé òun náà lábẹ́ àpọ́nlé ta ni lábẹ́ àpọ́nlé ànábì Sùlẹ́mánà ni. gbogbo ń tọ́mọ ẹṣẹ́ bá mọ̀ tọ́mọ ọmọ kéwú bá mọ̀ abẹ́ àpọ́nlé àfáà rẹ̀ náà kọ́ bá mọ̀ jàfáà rẹ̀ lọ àfáà tó bá ní tẹríba fọ́lọ́run yóò wá lo àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bí advantage pé kò tún ní bínú wọn. àwọn bàbá àwọn ọmọ yìí àwọn ọmọ náà sọ fún àwọn bàbá wọn pé a ti mọ tẹ́ẹ̀mù. Lan nad'u min dunihi ilaha. lẹ́yìn tí ń pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run àwọn ò ní pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run mọ́ a ní ṣe bá a ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ mọ́. Laqad qulna idhan shatata. tá a bá ṣe bẹ́ẹ̀ qulna idhan tá a bá ṣe bẹ́ẹ̀ qulna shatata ọ̀rọ̀ ajá sípa ti ṣàbòsí ajá ti pa bu Ọlọ́run ọba sí ẹni bá pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run àbòsí ló ṣe fọ́lọ́run ṣé n tó ń pè yẹn wọ́ tiẹ̀ ṣé n tó ń pè yẹn lọ dá ọ
ṣé n tó ń pè yẹn ní í ṣèjẹ̀mú fún ọ kọ́ bá jókòó ọmọ màláíkà ó kọ àlìjànnú ẹni eré làwọn tó ń pè ló kọ àwọn tán fún ọ tòótọ́ kọ mátà ìjẹ́ni eré lẹni tó ń pè ò justify ikọ̀ ọmọ pè kan mi lẹ́yìn ọ̀lọ́ tọ́rọ́lọ́run ní í ṣèjẹ ní í ṣèmú lọ́ṣẹ̀dá òun ní fìṣọ́sọ́ òun ní ṣe gbogbo nǹkan fún ọ ọwọ́ adi kó gbére èrè gbogbo ẹ̀ kó gbé fọ́lọ́run ọba èrè yìí gbogbo ẹ̀ kó fi mọ́ Ọlọ́run ọba ọwọ́ á gbé lọ fún ẹ̀dá ọwọ́ á gbé lọ fún ẹni tọ́lọ́run tó ń gàrí òun náà ẹni màláíkà tọ́lọ́run ń ṣe jíjẹ múmu òun náà ti ń bọ́ tẹ́sípọ́lọ́ ní ọ̀pá Ọlọ́run lọ́sẹ̀dẹ́ òun ni wàá òpin kọ́ ọmọ fòókọ ẹ̀ àbálìjẹ̀nu lánàá dé wọn wà mí dúdè lára ìdá ṣàkọ́kọ́. àbòsí ni ká pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run ha ula ikọ̀ òmùnà. ha ula ikọ̀ òmùnà takhadhu min dunihi aliha. àwọn Ashabul Kahfi Ọlọ́run pìtàn wọn ó ní ha ula aráyé àwọn èèyàn wa tó jẹ́ àṣẹ tí wa lọ́tọ̀ tá a fi ṣe bọ́n tí ń ṣe nílùú wa tó fi dàbí gbà pé àmàṣà akọ̀yìn ṣiṣẹ́ ṣe ní pé qawmuna takhadhu àwọn èèyàn wa ittakhadhu min dunihi aliha wọ́n mú lẹ́yìn Ọlọ́run ọba eríṣiríṣi nǹkan lọ́lọ́run ọ̀tọ̀ láṣọdún àforíbalẹ̀ fún Ọlọ́run rin ọ̀tọ̀ láti foríbalẹ̀ fún Ọlọ́run òjò àmọ́ bọ òjò àmọ́ wa bọ iná àmọ́ bo gbogbo ẹ̀ káàkiri ittakhadhu min dunihi aliha àwọn èèyàn wa mú nǹkan tó yàtọ̀ sọ́lọ́run ọba lọ́lọ́run. lawla ya'tuna alayhim bisultanin bayyinin. a sì ní wọn mú wá àwọn orí mú wá sultanin bayyinin ẹ̀rí tó dájú ẹ̀rí jẹ́mi ìṣó kí ẹ fún wa lẹ́rìí lérí ní tẹ̀ ń ṣe yìí. ọmọdé ẹ̀rí ọ̀dọ́ ń ta aṣọ ń pa wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nu ọ̀dọ́ ò mọ béèrè ìlàkàì níbi ní tẹ́ bá ń ṣe kẹ́yìn àgbàlagbà àpá àtẹ̀lé lánàá yín o àmọ́ ẹ fún wa ńlá ìlàkàì kí lè dé tẹ̀ fi ń ṣe báyìí. ẹ rí pé àwọn ọmọ táwa tó ń bí nísìn máìndì tí wọ́n tún ṣáàpù gan ju tiwa lọ láti kékeré ìbéèrè kàbìtì ń bẹ lẹ́nu wọn. tẹ́sí pé tí wọ́n gan ọba mọ ẹ̀sìn rẹ dáadáa tó fẹ́ gbélé wọn lọ́wọ́ wọ́n dàrú wọn lójú wọ́n ju àwọn ìbéèrè tó àwọn ètò ọmọ tẹkinọ́lọ́jì ni wọ́n ọmọ IT ni wọ́n ronú bí kọ̀ǹpútà ni wọ́n mọ ju béèrè kàbìtì tọrọ ẹ̀sìn ọba yé wọn náà dáadáa ọdọọdún ni màálù fi ń sá fún ọdọọdún àdàdà fi ń sá fún màálù yìí lọ́ọ́ fi máa yọra rẹ̀ níbi ìbéèrè táwọn ọmọ rẹ̀ bá ń bí òtẹ́ ó ti lérò jẹ́jù lọ́sùn lọ́ọ́ béèrè ọmọ dáhùn sí ti ń béèrè ni. so àwọn ọmọdé wọ́n mọ béèrè àfi kẹ́ ẹ lè fìdí làákàyè wọn ìbéèrè yìí náà làwọn ọ̀dọ́mọdé yẹn ń béèrè lọ́wọ́ àwọn bàbá wọn pé kí ni sẹ́ǹsì tí ń bẹ behind ká mọ́ sòòsà. lawla ya'tuna alayhim bisultanin bayyinin. àwọn ọmọ náà ń sọ pé kò bá dẹ̀ dá káwọn òbí wá rí wa fún lẹ́rìí. faman azlamu mimman iftara ala Allahi kadhiba. kò sẹ́ni tó ṣàbòsí dàbí ẹni tí iftara ala Allahi kadhiba tó kúrọ́ mọ́ Ọlọ́run Ọlọ́run nígbàkejì Ọlọ́run gbàgbára ná lẹ́nìkan lọ́wọ́ gbàgbára omi lẹ́nìkan lọ́wọ́ sóṣojú ẹ tí fi ń gbé ilé wọn lọ́wọ́ faman azlamu mimman iftara ala Allahi kadhiba. subhanallah wa bihamdihi subhanallahil azim. kalimatani khafifatani ala lisani thaqilatani fil mizani habibatani ila rahmani subhanallah wa bihamdihi subhanallahil azim. ẹnu wọn taari lé ní Ọlọ́run mẹ́sàájú wúlò fún wa. àmín. ọjọ́ sàǹfààní àmín. láyé àtàkìyàmọ̀ wọ́n fi ṣe ibibí ẹran bú fún wa. àmín. fún wa ní àlékún mọ̀nà. àmín. fún àlékún àkọ́mọ̀ṣe wọ́lọ́. àmín. bó o ṣe ṣe fáwọn Ashabul Kahf tó fọ̀nàmọ́ wọn ọlọ́mọṣá fọ̀nàmọ́ wa náà. àmín. fọ̀nàmọ́ àwọn ọmọ wa. àmín. bó o ṣe fi mọ́ àwọn òbí wa náà. àmín. ẹ má jí wọn ṣe tiwọn lọ́tọ̀ o. àmín. kí gbogbo wa kábàárà wa pàdé nù yọnu Ọlọ́run. àmín. gbogbo àwọn tí ń bà wá nú jẹ́ pé báwọn ọmọ wa ti ń ṣe yí ọ̀tẹ̀ wa lọ́rùn báwọn bíyàwó mi ṣe ń ṣe yí ọ̀tẹ̀ kò tí ì bá mi ṣẹ̀sìn yìí mo ti fẹ́ ọlọ́mọṣá fi wọ́n dùn wá nú. àmín. kí wọ́n ṣe ìtutù ojú wa láyé. àmín. àwọn náà ṣe ìtutù ojú wọn
tó bá dijọ́ àkìyàmá. آمين tóbi ọlọ́run آمين ọláàánú ọlọ́run subhana rabbika رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين